أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له والصلاة والسلام على الحبيب المحبوب سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله الأخيار وأتباعه الأبرار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ojú ìkẹ́ àti ìgẹ̀ kó mọ́ dúró lórí ànábì kó sàn lórí àwọn aráalé ànábì wa muhammad lọ́kùnrin wọn àti ní obìnrin wọn èyí tí a mọ̀ fi bára wa sọ̀rọ̀ láti iléeṣẹ́ wa Qiblatyn Travels Tours TV yóò mọ̀ dá lórí irú sáìkù wo ló wà ọlọ́run bàtà alámbá wa sọ̀rọ̀ nínú suratul a'raf aya 38 ba'da al-isti'azati wal basmala wípé ahulayi adalluna fa'atihim adhaban dhi'fa minan nar qala لكل ضعف ولكن لا يعلمون ولكن لا تعلمون ọlọ́run tó bá dijọ́ ìgbésẹ̀ kìámà àwọn tí ọlọ́run bá ní kí wọ́n máa wọná lọ wọ́n máa wá sọ fún ọlọ́run wípé ọlọ́run àwùláyé adọ́lùnà àwa nìkan kọ́ là á jìyà yìí àwọn sáìkù kan ni wọ́n sọ wá di ọmọ náà yìí àwọn ni wọ́n ṣì wá lọ́nà ọlọ́run bá wa fún wọn ní àdìpèlé ìyà nítorí wípé àwọn ni wọ́n kó bá wa ọlọ́run wa ní àtẹ̀yìn àti àwọn náà lẹ́jọ́ gba àdìpèlé ìyà nítorí wípé ẹni tí wọ́n tàn yóò jìyà wípé èyí tí rí tíwọ́ náà lajúlẹ̀ tí wọ́n fi tàn ọ́ ẹni tó wá tàn yẹn náà á wà báwọn náà wípé èyí tí rí tíwọ́ náà ń tan àwọn èèyàn ń túmọ̀ wípé irú sáìkù wo ló wà ìbéèrè yìí o ní láti máa béèrè lọ́wọ́ ara rẹ̀ ìbéèrè yìí tó o bá ti ní ánsà fún òun náà ni ó sọ ipò tó o bára rẹ̀ nú ayé tó bá wà ní sáìkù àwọn ẹlẹ́gàn onílara oníkẹta ogun àwọn kẹ́nimọ́ọ̀nì àwọn tó jẹ́ pé wọn ò ní rí kọ́lọ́hún ṣàánú ẹnìkan láyé àfi kí wọ́n gbógun tì í ìwọ náà ò níbi ire o tó bá wà ní sáìkù àwọn tọ́lọ́wọ́n bá ń bínú sí ọlọ́run wọn bínú sí wọn náà ni o tó bá wà ní sáìkù àwọn tí wọn ò kí ń sin lọ́hun àwọn sáìkù kan bẹ tó jẹ́ wípé tó bá wà láàrin wọn báyìí o ò sì nílé sọ pé o fẹ́ lọ kírun nítorí wípé ojú ó mọ tì ọ́ ìwọ nìkan ló fẹ́ lọ kírun láàrin ọ̀pọ̀ èrò àwọn sáìkù kan bẹ tó bá wà láàrin wọn o ò nílé tọrẹ nítorí wípé ìwọ nìkan ló ríra rẹ ní tọrẹtọrẹ wọn ò mọ fojú àpà wọ àmọ́ wọ́n mọ tó ń ṣe tó o bá ti wá mọ̀ pé sáìkù yóò encourage iṣẹ́ dáadáa tó ń ṣe kúrò láàrin sáìkù yẹn èyíkéyìí sáìkù tó bá ti jẹ́ wípé ká sin lọ́hùn kò rọ̀ wọ́n lọ́hùn ká ṣe dáadáa kò rọ̀ wọ́n lọ́hùn kódà ká jẹ́ kí píìsì rẹ́ẹ̀nì kò rọ̀ wọ́n lọ́hùn wrong cycle ni ẹlẹ́mìí wa ń bẹ ó wà ní wrong cycle kò sì mọ̀ pé wrong cycle ló ń wà yóò máa wá kọ́ lọ́wọ́ ọba kó fi òun sí right place ọlọ́run ò dẹ̀ lè fi ẹni tó wà ní wrong cycle sí right place láyé ló fà tó fi jẹ́ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ọmọ ènìyàn aladini khalilihi ohun tí ọ̀rẹ́ rẹ̀ bá ń ṣe náà lòun náà mọ̀ ṣe kò ní mọ̀ wípé òun ti ń ṣe bí ọ̀rẹ́ òun àmọ́ yóò mọ̀ ṣe bí rẹ̀ ló fi jẹ́ pé tí ẹ bá gbé igi tí iná ti ń jó dáadáa tẹ́ ẹ bá gbé sẹ́gbẹ̀ẹ́ igi tútù tí ò sí iná kankan lára ẹ̀ rí i pé èyí tí iná wà lára òun yóò padà fi iná rẹ̀ yóò fi ran èyí tí ò sí iná lára ara ẹlòmíì bẹ́ẹ̀ tó jẹ́ pé kò lè jẹ òkèlè kan tán kò lápọn kò níwà burúkú àmọ́ sáìkù tó bá ara ẹ̀ sáìkù yẹn òun ló sọ di oníwà burúkú nínú ọ̀gá pírọ́blẹ̀mù láyé òun ni kéèyàn ní pírọ́blẹ̀mù kó wá lóhùn mọ́ bóun ṣe máa sọ́ọ̀fù pírọ́blẹ̀mù yẹn àmọ́ tó bá ti ní pírọ́blẹ̀mù tó o bá ti mọ̀nà tí wàá gbà fi sọ́ọ̀fù pírọ́blẹ̀mù yẹn o ní problem báyẹn problem ní wrong cycle solution wrong cycle ní kó kúrò ní wrong cycle tó o bá kúrò ní wrong cycle o níbi ire o nítorí wípé wrong cycle ó mọ̀ fà ọ́ padà wọ́n ò mọ̀ sọ ẹ́ di dà bí mo ṣe dà wrong cycle ní appreciate ẹ láyé gbogbo ohun tó o bá ṣe pátá lójú wrong cycle bí ìgbà tó ṣe nǹkan kan ni wrong cycle ní encourage ẹ láyé wrong cycle ò sì ní sọ dáadáa nípa ẹnìkan fún ọ rí èyíkéyìí cycle tó bá ti jẹ́ wípé kí wọ́n bà tèèyàn kan jẹ́ ni kí wọ́n pẹ̀gàn ẹnìkan ni kí wọ́n sọ̀rọ̀ ẹnìkan láì dá ni wrong cycle ló wà
nítorí bí wọn náà bá kú láàrin wọn náà wọ́n sọ tiẹ̀ náà. Sáìkù tí ò bá ti ń gbé bísínẹ́sì wá sá fún wọn. Sáìkù tó jẹ́ pé ọ̀rọ̀ patí, ọ̀rọ̀ ẹnìkan bímọ ọmọ rẹ̀ kú, ọ̀rọ̀ ẹnìkan wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀, ọ̀rọ̀ ẹnìkan kò níyì mọ́, ọ̀rọ̀ ẹnìkan ti tẹ́, òun ni wọ́n ń gbé wá fún wọn ní gbogbo ògbà. Jápa fún wọn nítorí wọn ò fi tiwọn kó bá o. Kó tó wá di pé wọn náà ó mọ sọ ọ̀rọ̀ táwọn kèfèrí ó mọ sọ ń jọ gbé dàlùkì àmọ́ pé awùláhi adọ́lúnà, àwọn ilé ni wọ́n kó bá wa o. Ọlọ́run ni wọn ò kó bá yín, ẹ̀yin lẹ kó bára yín. Ló fi jẹ́ pé tó bá di jọ́ ń gbé dàlùkì àmọ́ tó ní kálukú bá ń wojọ́ mọ́ èṣù lẹ́sẹ̀, èṣù náà wà jáde yóò wà ní ẹ dákun ẹ dúró náà o. Gbogbo yín pátá ẹ sì ń tẹnu mọ́ èṣù. Ṣé mo fọ́ọ̀sì yín ni? Ṣebí mo sọ ni ẹ sì tẹ̀lé mi. Ẹlòmíì á ní society tí mo ti bára mi ni, environment tí mo ti bára mi ni, ìlú tí mo ti bára mi. Ìlú yẹn ò fọ́ọ̀sì rẹ, ìwọ náà fẹ́ ya tó fẹ́ yà ni. Nínú ìlú tí ò dáa iná láti rẹ́ni tó dáa, nínú sáìkù tí ò dáa iná láti rẹ́ni tó dáa, nínú environment tí ò dáa iná láti rẹ́ni tó dáa. Ọ̀pọ̀lọpọ̀ wa à ń ya tó wù wá, àwa ń pa ọmọ sáìkù. À ń ya tó wù wá, à ń pa ọmọ environment. À ń ya tó wù wá, ẹlòmíì tó ń pa ọmọ òbí. Àwọn dáàdì mi àti ìyá mi ni wọn rán mi lọ léèwé. Àmọ́ iye ẹni tí ò tiẹ̀ rẹ́ ni tọ́ rárá tó sì jẹ́ èèyàn. Ó tọ́ra ẹ̀. Ìwọ náà tọ́ra rẹ, má da fọ́ọ̀tì ayé rẹ lórí ẹnìkan. Bàbá àti ìyá rẹ tí wọn ò bá tọ́ra rẹ. Ẹbí, ọ̀rẹ́, ará tí wọn ò bá sọ̀pọ́ọ̀tì rẹ, sọ̀pọ́ọ̀tì ara rẹ. Tó o bá rí sáìkù olóríire, ìwọ náà fúnra lára rẹ kírètì sáìkù olóríire sẹ́gbẹ̀ẹ́ ara rẹ. Tó o bá rí àwọn èèyàn gidi tó o lè bá tò dá dúró. Má fi torí pé ó mélòó ó wà bọ́ọ̀dì kó wá bá sáìkù tí ó kó bá ọ lọ́jọ́ ọ̀la kó wá bá wọn rìn. Ìdí tó jẹ́ ń sọ ọ̀rọ̀ yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń bá ẹlòmíì jà nínú ayé, ogun wrong cycle ni. Nítorí pé ẹlòmíì gan ò ní problem, àwọn tó rojọ́ fún lọ́ba bá add kó problem kún problem ẹ̀. À mú ọ jáde ibi tó fi lé obìnrin jáde kó ń lé ọkọ nù. Nǹkan kan ò ṣe obìnrin míì láàrin òun àtọkọ rẹ̀, wọn kàn gbọ́ra wọn yín náà ni àwọn wà ní wrong cycle tó jẹ́ wípé àwọn ò nígbàgbọ́ nínú wípé èèyàn lè fojú lásán fẹ́ ọkọ. Lọ́ba sọ òun náà di dàbí mo ṣe dàbí òun bí wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fún látìkè, wọ́n bẹ̀rẹ̀ sí ní fún kó yá mọ́ tọ́lá, kó yá mọ́ ọkùn sójú. Wọ́n bá sọ di ẹlẹ́gbẹ́ bíi tiwọn nítorí wrong cycle. Tó bá ti ní problem, tó bá ti rí solution rẹ̀, tètè solve ẹ̀. Àmọ́ ọ̀gá problem láyé ni kéèyàn ní problem kó tún wá rí solution kó tún máa tẹ̀lé. Ẹ mọ̀ wípé ọ̀gá orí fífọ́ òun náà ni kó rí mọ́ fọ́yàn kó wá rí oògùn níwájú kó tún mọ́ lòògùn. Àìmọ́ lòògùn yẹn yóò jẹ́ kó rí mọ́ fọ́ sí ni. Nítorí pé ó rí nǹkan tó máa wò ó sàn kò dẹ̀ tẹ̀lé. Ní tó lè wo ayé ẹ̀sán òun náà ni pé rí dájú pé òun ṣẹ́ẹ̀kì sáìkù tí o bá wà wò kí Ọlọ́run Ọba Ta'ala kó ṣàánú ẹnì kankan wa. Iléeṣẹ́ wa Qiblatyn Travels Tours a wà fún ẹni tó bá fẹ́ rìnrìn àjò lọ sí Mecca àti Medina yálà fún Umrah ni àbí Hajj 2022 ó wà intact. Even àwọn èèyàn ti sanwó lọ jaburata, ẹni tó sanwó fúnra ẹ̀, ẹni tó sanwó fún bàbá, ẹni tó sanwó fún ìyá. Ìwọ náà dákun tètè sápá tí wọ́n náà bá fẹ́ láǹfààní àti fojú gan ní Kaaba kájọ pàdé ní òkè Àràfá pẹ̀lú ìjọ wa Qiblatyn Travels Tours. Àmọ́ retí lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà kí Ọlọ́run kó bò wá ní àṣírí. Àǹfààní àti sanwó díẹ̀díẹ̀ sí ń bẹ fún ẹni tó bá fẹ́ san díẹ̀díẹ̀, àmọ́ ká má fi falẹ̀ rárá o nítorí pé kò sí àsìkò tó pọ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.